Ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa lónìí a ó máa sọ̀rọ̀ nípa fíìmù Libido apá kejì. Mo lérò pé gbogbo yín ti wo fíìmù Libido. Fún àwọn tí ò bá tí wò ó, ẹ gbìyànjú láti lọ wò ó lórí YouTube. Ẹ gbìyànjú láti lọ wo fíìmù náà lórí Yoruba Premium Plus. Àwọn ló ń ṣù rẹ̀ ní orí YouTube. Ẹ lọ sáàchì rẹ̀ kí ẹ sì lọ wo fíìmù náà torí wípé tí ẹ bá wo apá kìíní fíìmù náà, mo mọ̀ dájú wípé ẹ kò ní lè dúró láti wo apá kejì fíìmù náà. Nítorí bẹ́ẹ̀, ẹ lọ sáàchì rẹ̀ lórí YouTube kí ẹ sì wo fíìmù Libido. Mo lérò pé púpọ̀ lára yín ẹ mọ ìtumọ̀ Libido ní Yorùbá. Mo mọ̀ pé ẹ mọ ìtumọ̀ ẹ̀, ẹ sì gbìyànjú. Àwọn tó bá mọ ìtumọ̀ Libido, ẹ gbìyànjú láti lọ sáàchì rẹ̀ lórí Google kí ẹ mọ ìtumọ̀ rẹ̀ àbí kí ẹ béèrè lọ́wọ́ àwọn èèyàn wípé kí ni ìtumọ̀ Libido. Wọ́n á sọ fún yín o ní Yorùbá, ṣùgbọ́n èmi ò ní lè sọ fún yín torí YouTube kó má lọ restrict mi. Lónìí a máa sọ̀rọ̀ nípa kí ni ẹ nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù náà. Nǹkan tí ẹ bá nífẹ̀ẹ́ sí jù ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. Ìjẹ́ graphics fíìmù náà lẹ nífẹ̀ẹ́ sí jù ni? Ìjẹ́ storyline fíìmù náà lẹ nífẹ̀ẹ́ sí jù? Ìjẹ́ àwọn òṣèré tí wọ́n kópa nínú fíìmù náà lẹ nífẹ̀ẹ́ sí jù? Nǹkan tí ẹ bá nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù Libido ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ire lójú gbogbo wa máa rí o. Ó tún dọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dìgbà ẹ má jà o.